Kindly subscribe to our YouTube channel. See how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Fati bàbá àbèrè tán fi ń jókòó kọrin àgbàdo dé bóde tàbẹ̀lẹ̀ kejì tó ń jókòó kọrin kẹsàn-án ní adé ọmọ aládé ní. Kí ló fati kẹsàn-án ní adé tán fi ń jókòó kọrin àgbàdo dé bóde tàbẹ̀lẹ̀ kẹta tó ń jókòó kọrin Musiliu ọmọ Egungun jọ́bí tàbẹ̀lẹ̀ kẹrin tó wá ń jókòó kọrin Yínká Ayéfẹ́lẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ màmá Fẹ́mi Ṣọlá. Orúkọ mẹ́ta lọ́mọ ń jẹ́. Ọmọ ní gbé nígbà ọmọ ẹ̀ṣọ́ ayé Olúwa sátì kókò wá lọ́mọ rẹ̀. Màmá mo bá yín dúpẹ́ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́. Làwọn fẹ́ ọmọ mẹ́ta ọ̀nà ìránṣẹ́ o. Ẹ̀jẹ̀ tó máa ń dún díẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó mọ̀ wá máa bọ̀. Thank you so much for watching our videos, and importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.